Mashallah. Tó bá ní nǹkan báàdì kò fẹ́ sí tó báàdì tó ikú Mohbad. Wetin be this one like this? Been through many things, many gist, but I still want my peace ìmọ̀lẹ̀. Subhanallah. Ọmọ 27 years kó sì fò sálẹ̀ pì kó kú wọ́ Mohbad ikú rẹ̀ báàdì o. Ọmọ àtàpàtà dìde kápẹ́ntà lásánlásán tó lọ́n kẹ́ tàn ìmọ́lẹ̀ rẹ̀ látara orin ó ní èmi lọ́mọ ghetto. Mo ti dájú lo mọ́tò ẹgbà mi kí lọ́mọ yóò bá wa ṣe gan tó fi jẹ́ pé ikú lérí ẹsẹ̀. Àmọ́ o gbogbo atafàsókè báyìí tó yí dóborí àwọn tó jẹ́ pé n tó wu àwọn ni pé kí màlẹ́ ò tàn káwọn pa ẹ̀yìn nu ọlọ́nu. It's be you àfọwọ́ Ridwan ọlọ́fà jẹjẹ àgbà kò sí tí mo fẹ́ fún Mohbad tó ju pé kí ẹ máa bá ń ṣàdúrà fún lọ mo lá ṣàdúrà fún wọn ó tún ṣe fídíò clip tó fi àdúrà rẹ̀ ránṣẹ́. Ọlọ́run o gbogbo àṣìṣe rẹ̀ bá parẹ́ gbogbo ìbànújẹ́ tó dá sílẹ̀ pátápátá lórí fámìlì rẹ̀ lórí ìyá lórí bàbá tó dà tó dórí ọmọ àtórí ìyàwó Ọlọ́run dákun bá ń parẹ́ lóòótọ́ o sẹ́ni tó lè dàbí rẹ̀ mọ́nú lẹ́yìn o àmọ́ Ọlọ́run ọmọ tó bì dákun ṣe lọ́mọ tí ó yẹ tí ó yẹjú ṣe lọ́mọ tí ó yẹ tí ó yẹnu mọ́tò fi ọmọ pa àwọn fámìlì rẹ̀ lẹ́kún bọ́ ti fi Mohbad pa àwọn fámìlì rẹ̀ lẹ́kún. Mo wá bẹ̀ ọ́ bẹ̀rẹ̀ látòrí ìsbíù tó yẹ kárí gbogbo àwọn táwọn ò lọ́dọ̀ Ọlọ́run dákun má kájú kú wọn o má jẹ́ wọn kú láíláí dákun bá dúró tì wọ́n bá wà lẹ́yìn wọn ni má tì wọ́n lójú bá tì wọ́n lẹ́yìn ni bẹ̀rẹ̀ látòrí èmi náà ti kárí gbà olólùfẹ́ rẹ̀ pátá kọ́lọ̀ ń dúró tì à ikú tó yáwọ́ ọlọ́mọ fi pa wá gbogbo tó bá bá sámi tó tó ṣíà fídíò yìí ikú tó yáwọ́ kò ní pa wọn náà lágbára lọ. Mohbad abẹ́rẹ́ máa lọ ọkọ̀nù okùn tó di ó dojú àlá ká tó ríra Ọlọ́run gbogbo tó fi sílẹ̀ padà tí ní tí omi Allahumma ya waliyal waba wàyà kashifa albala wàyà dafi albala ìṣeré anal waba bìjáyì sayyidil wara wọ́n tó ń wò mí náà ikú tó yáwó ò ní pa ọ́ èmi náà ikú tó yáwó ò ní pa mí lágbára Ọlọ́run. Share program ọ̀rọ̀ rí ó dayọ̀ ọ̀rọ̀ tèmi ní ó dayọ̀ àfáà jẹ́jẹ́ àgbà ló kọ́ mi o. Salamu alaikum.